àwọn gbogbo bó bá ṣe ń plot tó sáré sósì pé àwọn fẹ́ ṣàbúrú yìí fún mi Ọlọ́run o mo fògo wọ Ọlọ́run bẹ̀ wọ Ọlọ́run má ṣàìjọ máa jálé wọn lórí Ọlọ́run jọ má jọ mú mi wọ́n plan gan wọ́n plan lé orí mi gan but mo nígbàgbọ́ t'Ọlọ́run lọ́rùn ìwọ kí ni wọ́n wá ń kọ́ tó ń bú mi sí mi ò tí bú ìbú ni wọ́n ti ń bẹ ìbú tí wọ́n ń bú mi máa blọ́ọ̀kì wọ́n ti plan lórí mi gan ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún wọn mo dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run ò ní gbà fún wọn wọ́n á máa try àwọn á máa try títí wọn but Ọlọ́run ò ní gbà fún wọn Ọlọ́run ò ní gbà fún wọn náà mo fẹ́ ṣàlàyé pa ọ̀rọ̀ ìyá onírọ́ yìí ìyá bọ́mbà kí n tó lọ bẹ̀yẹn mo rí kíní ọ́díò kan kí n tó lọ bẹ̀yẹn ẹ jẹ́ n lọ síbi ọ́díò yẹn náà ọ́díò tí mo rí yìí ó tóbi gan onírọ́ l'Amẹ́ríkà mò ń bọ̀ o mọ̀ pé wọ́n ní case study mò ń bọ̀ mo rí fídíò kan gbogbo báwọn Jamiu Adegunwa lórí kéèsì tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ táwọn Jamiu Adegunwa gbé lọ ilé ẹjọ́ ẹ wá wo plan ton plan but ẹ wá burú tó fẹ́ ṣe fún Malam Yusuf ẹ jẹ́ kí n play number ẹ wine up ele atagbe yẹn máa wọlé ká lè gbádùn ẹ jẹ ó yẹ app tí ẹ kí n lò mi mọ tó ṣe network yẹn kò gbádùn bismillah ń gbé jàre Dayọ̀ àwọn lọ́yà tó ta lẹ́nu nìyẹn tó ta lẹ́nu lẹ́sọ̀ fi ṣẹlẹ̀ pọ̀ jù lẹ́nu àti ògbó yín náà ó bá tún yé sá. Anyway, the court has now issued a bench warrant. Ọkàn ṣẹ́rí lọ́yà yìí ó kàn sọ pé court ó issue bench warrant tó dẹ̀ mọ̀ pé irọ́ lòun pa ó máa face consequence tó sọ ò torí pé court ó issue bench warrant o warrant pé notice of bench warrant náà gbà pé ẹ lọ fún wọn notice pé tó wọn bá wà á máa fún wọn bench warrant ó ti lé ẹjọ́ sọ nìyẹn o adájọ́ ò fún wọn bench warrant o lọ́yà dẹ̀ ń parọ́ publicly pé wọ́n issue bench warrant ẹ máa gbọ́rọ̀ lọ ó máa smell yẹ má wọrí. inú wọn wá ń dùn. I believe before the next adjournment we will have complied with the order of the court. Okay. And trial hopefully will begin in earnest. Thank you. Ẹ ṣeun o kí gbogbo yín o Ọlọ́run kí wàá fi sọ ẹ lẹ́sùn rẹ̀. Nìṣó ńlẹ̀ oníkọ̀ọ́dí bẹ́ẹ̀. Ẹ má wọrí. Tẹ́ bá wo gbogbo àwọn ẹ wo ìlà kíní yìí. Oh my goodness, ẹ jẹ́ n tán kámẹ́rà mi padà sẹ́yìn subhanallah. Ó yẹ kí n tán mi padà sódì kejì fi play kíní already ní pé. Máa ní sùúrù. Ṣẹ́rí àwọn tí fẹ́ máa play voice wọn yìí àwọn tí wọ́n plan lé Malam Yusuf lórí ẹ̀yin náà máa gbọ́ gbogbo ohun tó sọ o phone number ẹnìyẹn ojú ẹnìyẹn ṣe ń rí gbogbo ohun tó ń sọ ọ́díò gbogbo yín tẹ́fí plan aburú wà lọ́wọ́ mi pátá ó wà lọ́wọ́ wa o ìjọba máa bá wa dá sí iṣẹ́ tí gbọ́ a máa bá wa dá sí gbogbo tẹ́ ń plan yìí
ó pọ̀ ńlẹ̀ gan ni o ó pọ̀ ńlẹ̀ débi pé ayé gbogbo yín ti bàjẹ́ ó pọ̀ ńlẹ̀ o kẹ́yà tètè máa yàgbẹ́ sí pàǹtì yín lẹ́yìn kọ̀ọ̀kan ooo àtàkáàtì tẹ́ fi ń dá owó fún tí gbogbo yín fi ń dá owó fún Madrasatu Wahbiyya gbogbo ẹ̀ wà ẹ má wọlé àkáàtì tẹ́ ń sanwó sí gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ wa ẹ má wọlé mọ́ ń bà ẹ jẹ́ ń sún kìíní ẹ̀mẹ́yìn ẹ ó kílẹ̀ dáńsìn kẹwàá àwọn wèrè ẹ wá rí pé gbogbo àwọn ìtọ́jọ kóra wọn jọ àwọn olóòórùn àwọn èèyàn rọ́ndọ̀rọ̀ndọ̀ tó nítumọ̀ àwọn woman trash woman garbage woman rubbish àwọn èèyàn játijàti ni gbogbo wọn kóra wọn jọ tó nítumọ̀ ara tó bọ́ọ̀dù tí wọn ò níṣẹ́ wọ́n kọ̀ orí ibu gbogbo wọn kọ̀ pọ̀ tó ń ṣe tó wá ń wá ẹni tó fẹ́ join orí burúkú tí wọ́n mọ́ ẹ̀ẹ́dẹ́ agbọ́rọ̀ tó ẹ̀ẹ́dẹ́ tó bẹ̀ẹ́ play. Barrister Sunday Ogundayo Ogungbejare Dayo àwọn lọ́yà tó ta lẹ́nu nìyẹn. tó ta lẹ́nu. lọ ń bàjẹ́ nu ojú kámẹ́rà yẹn dáadáa. Many of the court has now issued a bench warrant. Allahu Akbar. Fala notulahi ala likasibin. Ó jẹ́ ń parọ́, ó ń parọ́ lọ́yà. Ẹni sùúrù. Ẹni issue bench warrant lórí Malam Yusuf. Why tó jẹ́ pé Malam Yusuf ń bọ̀ láti Nàìjíríà kí ló tẹ̀ fi mú wọn? Ó ń bọ̀ láti UK. Ẹ rí wọn mú. Ẹ̀dẹ̀ náà ní bench warrant. Ẹ lè execute ẹ̀. Ẹ mọ̀ pa àṣírí yín ti tú, àṣírí irọ́ yín ti tú. Ẹ lè execute bench warrant. Ẹ mọ̀ pa àṣírí irọ́ yín ó ti ṣe kí ni o? Ó ti tú àti cast yín. Nígbà tí mo parọ́ jáde pé irọ́ lẹ̀ ń pa pẹ̀lú bench warrant yẹn. Ẹ máa gbọ́ àwọn alábòsí. Ẹ mọ̀ ń bọ̀. Ẹ wà àwọn tó kóra wọn jọ àwọn èèyàn rọ́ndọ̀rọ̀ndọ̀ àwọn elébi eléyìí ẹ wọ̀ gá wọn Jamiu ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run ó bẹ̀rù àtúbọ̀tán ẹ̀dẹ̀ ń plọ̀tì orí burúkú bẹ̀rù àtúbọ̀tán Jamiu bẹ̀rù àtúbọ̀tán ẹ máa gbọ́rọ̀ lọ. Ẹ wo irọ́ burúkú táwọn oníranù yìí ń pa fún gbogbo the whole world ẹ má wọrí irọ́ lọ́pàá o. wọ́n gbé ẹdẹ kan tó bẹ̀rẹ̀ sí ní sá. ní sùúrù ṣẹlẹ́ni tó ń sọ̀rọ̀ yìí kò ń ṣe fọ́ìsì ẹyọ kan o ó pọ̀ nílẹ̀ lọ́wọ́ mi débi pé tá a máa play gbogbo fọ́ìsì gbogbo wọn. Ẹ má bínú bí mo bust group yìí tẹ́ ń send kìíní sí ni o but má bèrè bó ṣe jẹ́ bí mo ṣe wọnú ẹ má wọrí sọ̀rọ̀ lọ́wọ́rẹ́. ó ṣe gbogbo ẹ̀ ó sọ pé kéèsì tí ò ní kíní ìdẹ́dẹ́ lọ ó ń lọ ń gba sam àwọn èèyàn kan dẹ̀ tó ti máa jáde sórí mídíà wọ́n dẹ̀ máa sọ pé wọ́n irọ́ náà ń pa nǹkan tẹ́ yé kálukú ń rí tó wà gẹ́rìn. kó wà gẹ́lẹ́rìn pé kí ló wà gẹ́rìn bẹ́ẹ̀ Mr. Afọ́fúngbẹ́mu kí ló wà gẹ́rìn captain ń sọ jáde pé òun àtàwọn málàmù òjò mọ̀ ń pa kọ́kọ́ òun lòun ṣe kíní ìfúnra òun ẹ̀yin olórí burúkú dẹ̀ ń parọ́ mọ́ málàmù pé málàmù ló ń rán captain kó máa parọ́ mọ́ Jamiu kí bínú Ọlọ́run máa bá ẹni tó bá parọ́ ìwọ tó ń sọ̀rọ̀ yìí tó bá jẹ́ pàwọ́ là ń parọ́ kọ́nà ń bínú sí wa láyé kó tún bínú sí wa lọ́run tó bá jẹ́ pé ẹ̀yin dẹ̀lẹ̀ ń parọ́ tẹ̀ ń plọ̀tì ètè mọ́ Malam Yusuf àtúbọ̀tán àbàjẹ́ tọmọ àbàjẹ́ tìyàwó àbàjẹ́ ò ní gbé kọ̀ọ̀kan ṣe láyé mọ́ gbogbo gbèsè ayé ẹ̀ máa dojúrú ni ṣàmì fúnra ẹ̀ sọ́pà mi wọn náà ṣàmì ẹni tó bá ń parọ́ Ọlọ́run bínú sí kí bínú Ọlọ́run bá ẹni tó bá ń parọ́ tó bá ń pa àwọn captain àwọn ará captain àti máa rán lẹ́wọ̀n Málàmù ló rán captain níṣẹ́ òun ló tún wá rán lẹ́wọ̀n ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run kí bínú Ọlọ́run máa bẹ ẹni tó bá pa ọ́ láàrin gbogbo wa gbogbo ohun tó ní kálukú bá ń ṣe kọ́lọ̀ ń gbé bínú ẹ̀ bá ẹni tó bá ń parọ́ láàrin wa sọ̀rọ̀ wèrè. táwọn rí tó wà gẹ́rin ẹ̀dẹ̀ sọ pé rọ́ ló ń pa. ṣéwọn èèyàn ṣe làákàyè mọ́ lu yìí. ìwọ ọlọpọlọ ẹ ti dúdú o mọ̀ pé èṣù ti ra ọpọlọ gbogbo yín èṣù ti ra ọpọlọ ẹ̀yin wèrè yìí
tẹ́sù ò bá ra ọpọlọ ìwọ àtàwọn tí wò ó má wọrí o gbogbo ẹ̀ta ń ṣe yìí preamble ni o máa rojọ́ ilé ẹjọ́ o ṣe ti gbọ́ gbogbo yín pátápátá lẹ ti dáràn o gbogbo yín lẹ ti dáràn ọmọ ọlọ́pàá máa gba lẹ́tà gbogbo yín máa gba lẹ́tà tó tọ́ ló gbọ́ ẹ̀. ó lè léyìn náà ẹ máa rí pé lè yọ ọba yẹn jẹ́ ẹ̀dá wọn máa support aburú ẹ̀. má sọ̀rọ̀ lọ. kò ṣe ti travel látijọ́ yìí. ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ní kò lè travel kò ṣe ti travel ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ní kò lè travel pé ẹ ti bá tiẹ̀ jẹ́ Sulaiman ọ̀rọ̀ jí bọ́ta ó lóun mo ní fọ́ìsì yẹn lọ́wọ́ ọ̀nà wọn làwọn ṣe málàmù pa tí òfin lè travel ó wà ńlẹ̀ náà onírọ̀lá Amẹ́ríkà ṣe pé àìrọ́ ni o àwọn ò sọ bẹ́ẹ̀ o ìwọ ìyẹn tẹ́ pé wèrè nìyẹn tẹ́ tí ò ní làkàyè lórí sọ ọlọ́dìdì ni. ó yẹ jẹ́ pé gbogbo ó yẹ pé gbà tí kinní ìṣẹ̀lẹ̀ ló tó sá ó ti sá. ta ló sá báwo ni málàmù ṣe sá. gbẹnu ẹ̀ sóhun níbo ló ti sá òpònú ọ̀dẹ̀ afọ́fúngbẹ́mu níbo ló ti sá málàmù yálà ya ìwo ló sá níbo ló ti sá ẹni òfò sọ̀rọ̀ wéré. ó sá lọ ni o. ó sá lọ bo. wàláì ó sá lọ ni. ó tún ṣe wàláì lórí irọ́ olórí burúkú ó sá lọ ń bọ̀ ó sá lọ ó dẹ̀ tún sáré kò ní dáfẹ́ tó bá ń ṣàbòsí olórí burúkú sọ̀rọ̀ wéré. nǹkan tó lè ṣe ni pé kó gbẹ́lẹ̀ ókè wàláì irọ́ ló pa. ibo ló gbẹ́lẹ̀ lọ. kò kí ṣe ustaz Jamiu ló ń bá jà o. wàláì Ọlọ́run ló ń bá àpò lọ́wọ́lọ́wọ́. ṣẹgbọ́rọ̀ wèrè. ọ̀rẹ́ wọn ti sọ fún wọn ní bọ́ọ̀dà. gbẹ́nu ẹ sóhun èṣù ti ra gbogbo èṣù ti ra ẹ̀mí gbogbo yín èṣù ti ra ẹ̀mí gbogbo yín èṣù ló control mind gbogbo ẹ̀yin wèrè yìí má sọ ọlọ́wèrè. bọ́ọ̀dà lọ jẹ́wọ́ ó dẹ̀ ti tán. jẹ́wọ́ pé kí ni jẹ́wọ́ ènìyàn. jẹ́wọ́ pé wọn àwọn àti captain jọ ṣiṣẹ́ pọ̀ àbọ̀ lórí burúkú ni ẹni ṣé wọ́n lè bọ́ta kó búra kó fi gbogbo tó ní búra pé wọ́n jọ mọ̀ ń pa ẹ̀ ní pé kí parun bá ẹ̀ kó bọ́ọ̀mù ẹ̀ kó báyàwó ẹ̀ èmi lè bọ́ta kí búra ẹ̀ ó dẹ̀ bọ́ta kó búra ẹ̀ olórí burúkú sọ̀rọ̀ wẹ̀rẹ̀. bọ́kàn fèrè àrùn bó ṣe le títí tó fi wọ ọkọ̀ ó tó fi wọ ọkọ̀ pupa nìyẹn. olórí burúkú ara ẹ̀ ìparun abáwọ̀ gan. mo kí gbogbo ara ní inú gúrùpù yìí bí a ṣe máa rí bọ̀bọ̀ yìí mú fine ó ló wà ní UK now kí ni next option kó tó dípò máa wá sí Nàìjíríà because tó bá wá sí Nàìjíríà sí ó lè difficult ó máa sá káàkiri ni bí ti ṣe kí yù àwa difficult ojú pé ní gbogbo bí tí yẹn mọ̀ pé ó máa gbà wọlé látòrí bọ́dà gbogbo airport kíyàn tètè lọ lé séèjì kalẹ̀ fún. ẹ fẹ́ lọ lé séèjì kalẹ̀ fún èèyàn ṣèjọba ló gbéṣẹ́ fún yín ṣẹ́yìn jẹ́ ẹ̀yìn jọ́lọ́pàá àbẹ̀ jẹ́ DSS ẹ jẹ́ manowo àbí kí náà ń pè gbogbo kí náà ń pè scout àbí kẹ́ ṣèjọba ló ní kẹ́ lọ ṣe ẹ fẹ́ ṣe ẹ̀ ń plan lórí ẹni ẹlẹ́ni ayé yín ò ní dà. mo lè gbóná smart ó lè má fẹ́ gba Èkó wọlé direct. ó lè má fẹ́ gba Abuja wọlé kó fẹ́ gba north àbí east wọlé. gbogbo bẹ́ẹ̀ lèmi expect pé ní by now ó yẹ káwa náà ti lé séèjì kalẹ̀ fún bẹ́ẹ̀. kí lè fẹ́ ṣe. with court warrants pé ẹni yóò wọ́n wà kó ṣáà lè gun mọ́tò láti UK dé Nàìjíríà airport náà ló máa gbà airport tó tá a mọ̀ kódà bóyá gbogbo ti Nàìjíríà náà ni kí káà náà ti dóòdì ńbẹ̀. kẹ́dóòdì. ó dẹ̀ tún lè gbọ́n ó lè mọ́tò fẹ́ gba Nàìjíríà wọlé kó fẹ́ gba Kòtónú lọ àbí kankan báyẹn. so gbogbo yẹn lè mí ẹ̀ sọ pé ní plan ló yẹ ká máa ṣẹlẹ̀ lórí báyìí. plan lórí ẹni ẹlẹ́ni. ìyẹn jẹ́ number 1. number 2 tó bá possible gan now tó bá possible kó já sí pé ní bench warrant yẹn àti gbogbo court evidence tíyẹn bá lè send díẹ̀ sí UK embassy. okay. pé ní ẹni báyìí ò wanted ni. with letter. pé ní ó lè sá lọ. bẹ́ẹ̀ yẹn náà kọ́ mú kó send díẹ̀ sí Nàìjíríà. ẹ wo lórí burúkú bó ṣe ń sọ̀rọ̀ kọ́ mú bẹ̀yẹn náà kọ́ send díẹ̀ láti ayé gbogbo yín ò ní dáa ayé yín ò ní dáa èṣù ti yá yín lò ẹ̀yin olórí burúkú àṣírí gbogbo yín ti tú gbogbo síkìsì gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ìparapata ló ti wà nílẹ̀ ayé gbogbo yín máa bàjẹ́ papọ̀ ẹ má wọrí ṣáàtì gbọ́ ayé gbogbo yín ti jọ bàjẹ́ papọ̀ ó máa bàjẹ́ papọ̀ ó ti bàjẹ́ papọ̀ tẹ́ máa ru ẹjọ́ ẹnu yín á bó nílé ẹjọ́ ẹ̀yin wèrè yìí sọ̀rọ̀ lọ́wèrè yìí. consent díẹ̀ sí Nàìjíríà tó bá pín yẹn náà lè wọ kíyàn. ẹ̀ ń plan lórí ẹni ẹlẹ́ni
plan lórí ẹlẹ́lẹ́ni ẹ̀ ń plot ẹ̀yin wèrè yìí ẹ̀ ń plot lórí ẹlẹ́lẹ́ni kí ló ṣe fún yín ẹ̀ ní jèrè tọmọtọmọ. motion yẹn torí kó má di pé máa difficult àti ẹ̀ máa wá káàkiri tó bá ní nàìjíríà lóye kí èèmọ̀ sọ léyìí òde tó bá já sí pé ní ibi tó wà yẹn náà tó bá lè send ẹ̀ sí UK embassy. send ẹ̀ sí UK embassy jẹ́ ètò gbogbo olórí burúkú ara yín ṣe pé ẹ ti block Saheed Shittu ní UK ẹ ti block ẹ tún block ẹ ní Belfast embassy mi mọ̀ tí Belfast ti ní embassy ẹ ní sí oríire gbogbo yín mo wà níbà yín sí ẹ̀ tí rí mi mú ọlọ́pàá olùlẹ̀kùn mi wọ́n ní Saheed Shittu wọ́n ti ń wá ẹ o mo dẹ̀ wọnú plane mo wọ gbogbo ẹ̀ security agency rí mi wọ́n rí kọ̀ọ̀kan ṣe fún mi kò ní dáa fún yín tọmọtọmọ yín olórí burúkú èpè tọmọtọmọ ló máa bá ti gbogbo yín ayé gbogbo yín máa bàjẹ́ tọmọtọmọ yín ni tó lórí burúkú ni ẹ̀yin ẹni òfò irú ẹ̀yin tí ànábì mú ànábì kí lórúkọ ẹ̀ tó ń ṣe àdúrà lé lórí lélẹ́ pé kọ́lọ́hún ọba ànábì ànábì kíni ànábì Noah ó ní kọ́lọ́hún ọba kó má ṣe yín kù lórílẹ̀ torí pé ẹ máa ṣe ẹrú lọ́nà ni yùdí lu ìbádẹ́kà ẹ máa ṣe ẹ tún wá níbi ọmọ kan ilé àfọlórí bú ọmọ nírú yín máa bí ọmọ òfò lẹ máa bí àbí ànábì Noah àparọ́ irú yín náà rèé yín wèrè. àwọn náà kúkú ṣe investigation. ló ń wà fún kíni fún sáwásíbo fún kíni sáwásíbo fún kíni ẹ̀yin wèrè. fún ta ni ẹ̀ ń plan lórí ẹni ẹlẹ́ni ẹ̀ ní jèrè. èmi fẹ́ kó já sí pé ní ta máa deliberate lé lórí yẹn sìn bí ọ ṣe máa mú easily kó tó di pé ní o máa wá dánmọ́yàn lọ́wọ́ bí ti ṣe kí o tó di pé wọ́n wá káàkiri sí. ìyá aláya ẹ̀ ní ṣe oríire gbogbo yín plan lémi náà lórí ayé gbogbo yín máa bàjẹ́ papọ̀ bẹ́ẹ̀ ṣe ń plan lórí mi ni ẹ̀ ń wé mi káàkiri ṣe airport kọ́ ni mo gbà kọjá ni airport kọ́ mo gbà kọjá ni àbólórí bú ni mo gbóyin ni ṣé mi ni mo gbóyin náà wá ẹ̀ ní jèrè bàbá ẹ̀ láyà ẹ̀. òye lèmi ní kẹsàrí sọ sí inú ilé. ẹ wo wèrè yìí. bóòlù ọsùn máa gbé bench warrant yẹn kó lórí òun ẹ ṣe ṣe torí federal court kò yí. ẹ wo lórí burúkú tó ń sọ̀rọ̀ yìí o táyé ẹ ti bàjẹ́ yìí o ẹ wojú ẹ kò ní dáa fún gbogbo yín fọ́ọ̀sì gbogbo yín wà nílẹ̀ wò ẹ kò síbi tẹ́lẹ̀ ẹ lè sá lọ even kò má gbé nàìjíríà wà ṣáà wà nàìjíríà má wọrí. tètè ní ìsìn tó bá nífẹ̀ẹ́ rẹ̀ kó yọjú sí kóòtù kan ṣẹjọ́ tí wọ́n bá ṣe báyìí kò ní dínwó aburú tí wọ́n ń ṣe ńlẹ̀ Yorùbá kúrò. aburú wo. dádúró kò jù bẹ́ẹ̀. kò kí ṣe Yusufu gan aláburú gbogbo àwọn tó so mọ́ pátápátá. ìsàlẹ̀ aláburú ni wọ́n wọ̀n ní láti bọ̀ tán rí àti gbogbo àwọn pátápátá tó so mọ́. ní sùúrù tó bá jẹ́ pàwọ́ là ń ṣàbòsí àní látúbọ̀tán re tó bá jẹ́ pàwọ́ là lábòsí àní látúbọ̀tán re ṣùgbọ́n tó bá jẹ́ pàwọ́ ṣàbòsí o tìwọ́ tọ́mú ẹ ìyàwó ẹ gbogbo yín máa ṣòfò ni àtúbọ̀tán ẹ ò ní da ìgbésí ayé ẹ máa dojúrú ni ẹni òfò sọ̀rọ̀ wéré. ó jẹ́ àpò ibi tó parí ọ̀rọ̀ olórí burúkú ẹ̀sìn náà nìyẹn mo ń bọ̀ jẹ́ bẹ́ẹ̀ sún mẹ́yìn rẹ̀. ọba ṣe báyìí kò ní dínwó aburú. kò ní dínkù àní gbogbo yín máa fèsì consequence yín má wọrí. ṣé wàá rí kò wá dùn ojú tí máa ń wọ̀ fọ́lùwà ẹ̀. fọ́lùwà ta ni. àwọn tó ń bá Yusufu ṣe aláburú ẹ̀dá ni. wọn rẹ̀ ní látúbọ̀tán. ìwọ kò ní látúbọ̀tán re. kò kí ṣe Yusufu gan aláburú gbogbo àwọn tó so mọ́ pátápátá. àtẹ̀mí náà. ìsàlẹ̀ aláburú ni wọ́n rẹ̀ ní látúbọ̀tán. ìwọ kò ní látúbọ̀tán re. gbogbo àwọn pátápátá tó so mọ́. ìwọ kò ní látúbọ̀tán re ìwọ yìí gbogbo plan yín tẹ̀ ń plan Ọlọ́run ọba máa mú yín tọmọtọmọ ni ẹ̀yin olórí burúkú ò ní látúbọ̀tán re ìwọ bọ̀bọ̀ olórí burúkú yìí ó máa ṣòfò tọmọtọmọ ni fọ́ìsì yín pọ̀ ńlẹ̀ o tẹ́ pé mo ń jẹ mọ́sà yín létí tí n ta ìmá kó gbẹ jáde tí gbogbo yẹn máa rí gbèsè gbogbo aburú tẹ̀ ń plot lórí Malam Yusuf gbogbo ẹ̀ plot láfààyàn lórí ṣẹ́tíwá ẹ máa ṣàlàyé ẹ̀ fún ìjọba ẹ̀yin olórí burúkú yìí gbogbo bẹ́ẹ̀ ṣe ń pláàni gbogbo pláàni yín má wọrí sórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń dá owó tẹ́ ẹ̀ fún mọ́dásá tó wà bí àkáǹtẹ̀ ẹ̀ sẹ́ńdì owó gbogbo àwọn àwọn wò báyìí ẹ̀yin ẹ̀ lè escape gbogbo yín
gbogbo yín mo sọ àtọ̀gá yín kọ́gà yín tẹ̀wọ́ Jamiu ìwọ máa wọ́n mú lẹ̀ so mọ̀ pé ìjọba ti ní pé kọ́ lọ mú ẹ wọ́n ti ní kọ́ lọ mú ẹ Jamiu mọ̀ pé wọ́n ti ní kọ́ lọ mú ẹ káwọn ọlọ́pàá mú ẹ wọ́n ti sọ so ti gbá màbá ti sọ pé kọ́ lọ mú ẹ báwo ni èmi ni wọ́n pè ní criminal èmi wọ́n pè mí criminal ó criminalize mi ìjọba ò criminal o ìjọba ò criminalize mi ìwọ ni wọ́n criminal èèyàn kan bú mi ń bẹ̀ yẹn ìjọba ò criminalize mi ìwọ ni wọ́n criminalize ẹ̀nà ìjọba ò pè mí criminal ìwọ ni wọ́n pè mí criminal àbí ìwọ má wọrí mo yìnbọn abẹ́ lórí yẹn ṣé o ti gbọ́ mo yìnbọn abẹ́ ìwọ pè mí criminal okay má wọrí ìwọ lẹ́nu ti wọ́wọ́ eléyìí please go to court orí ẹ̀ burú lọ́rùn ẹ̀ ó dẹ̀ lọ mú nẹ́ẹ̀tì kò fi wá gbé mi lọ kóòtù lóyìnbó ni wọ́n wá gbé mi lọ bíbẹ̀ kíjọba UK wa mú mi wá Saheed Shittu ọ̀nà òbú bàbá wọn o ó yá ní sọ kóòtù lórí pé òbú bàbá wọn abó tiẹ̀ mọ́ ó tiẹ̀ dákọ̀ mọ́ òpó náà lẹ̀ anyway gbàgbọ́n tí mo sọ lọ o ìwọ bọ̀bọ̀ dìdìrín tó ń sọ̀rọ̀ yìí àti gbogbo ẹ̀yin tó kù including ọ̀gá yín Jamiu gbogbo yín máa face consequence sọtúbà gbogbo yín lè máa face consequence pátápátá láì ní ẹyọ kọkù gbogbo yín lè máa face ẹ èwo làbò sí ẹ kántẹ́ẹ̀nì dúró pé òun lòun fẹ́ ṣe jìbìtì fúnra òun àwọn málàmú dẹ̀ mú wọ́n dẹ̀ fà á lé ìjọba lọ́wọ́ ìjọba dẹ̀ lọ gbé jù sẹ́wọ̀n